Awuyewuye súyọ o lẹ́yìn tí ìjọba àpapọ̀ kéde orúkọ èèyàn 52 tí wọ́n ń ṣe agbátẹrù fún ìgbésùnmọ̀mí ní Nàìjíríà àti ẹgbẹ́ ìgbésùnmọ̀mí wọn. Ẹ káàbọ̀ sí ìkànnì móhùnmáwòrán ìkànnì Drive TV, ẹgbẹ́yẹ̀wò alálàyé níbi tí a ti máa ń ṣàgbéyẹ̀wò àwọn ohun tó ń lọ. Ẹ rí àṣírí àwọn tó ń ṣagbátẹrù fún ìgbésùnmọ̀mí ní Nàìjíríà, àṣírí wọn tú lẹ́yìn tíjọba àpapọ̀ kéde. Láìpẹ́ yìí ìjọba àpapọ̀ kéde orúkọ àwọn èèyàn bíi 52 kan 48 tí wọ́n ń ṣe agbátẹrù fún ìgbésùnmọ̀mí ní Nàìjíríà. Gbàrà tíjọba kéde orúkọ àwọn èèyàn yìí, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ẹ jẹ́ ká wo ohun tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ. Ohun táwọn èèyàn ń sọ lára rẹ̀ náà ni wípé kí ló dé tí ìjọba ò fi ojú àwọn oníṣẹ́ ibi náà hàn? Ìbéèrè ni o. Bákan náà wọ́n tó ń béèrè wípé wọ́n ní ṣé kì í ṣe bíi ti àwọn ìṣáájú tí a kò ní gbọ̀n kankan nípa rẹ̀ mọ́. Èmi ń béèrè gẹ́gẹ́ bí ẹnìkan wípé ṣérú ẹ̀ ti wá ṣáájú. Lóòótọ́ àṣẹ̀ṣẹ̀ mọ́ gbọ́ oríṣiríṣi wípé tó bóyá ìjọba kẹ́fín àwọn kan tàbí ìjọba fura sáwọn kan. Létà ohun tá ò ní gbọ́ ni wípé a ò ní gbọ̀n kankan nípa rẹ̀ mọ́. Èyí ló fa ìbéèrè tí àwọn èèyàn fi ń béèrè ohun tí wọ́n ń béèrè yìí, tí ká sọ pé wọ́n sì béèrè ni. A lè sọ pé wọ́n sì béèrè nítorí pé ẹni tí ò bá ṣe ni rí, a ní sọ wípé ó dé sí ni. Nítorí pé ìjọba ò fi bẹ́ẹ̀ jó lóòótọ́, àbí ká sọ pé àwọn ikọ̀ agbófinró ò fi bẹ́ẹ̀ jó lóòótọ́ nígbà tí wọ́n sọ pé àwọn mú ọ̀daràn tó yẹ pé wọ́n pariwo pé àwọn mú o, ṣùgbọ́n nígbẹ̀yìn rẹ̀ a ò ní fi bẹ́ẹ̀ gbọ́ nǹkan kan mọ́. Ìdí ẹ̀rẹ̀ táwọn èèyàn fi ń béèrè irú ìbéèrè bí eléyìí. Ẹ jẹ́ ká wá wo àwọn èèyàn wo gan ìjọba dárúkọ wọn nínú àwọn orúkọ tí wọ́n dá àti ẹgbẹ́ agbésùnmọ̀mí tí wọ́n ń ṣagbátẹrù fún gangan. Ẹ jẹ́ ká wò díẹ̀ lára àwọn orúkọ náà gẹ́gẹ́ bí wọ́n ti fi léde. Tukur Mamu, Simon Ekpa, Abdulsamad Sani, Fatima Isaac, Yusuf Gazali, Mercy Ali, Chinka Orji, Ese Okuto, Nwobi Chimeze. Lára àwọn orúkọ tí ìjọba fi léde rèé. Bó tilẹ̀ jẹ́ pé bíi 3 nínú àwọn orúkọ yìí wọ́n fi ojú àwọn kan hàn, ṣùgbọ́n àwọn èèyàn ń béèrè wípé ibo làwọn yòókù wà tí ìjọba ò fojú tí wọ́n náà hàn dé, káwọn èèyàn lè mojú aṣebi, kí wọ́n lè mojú àwọn tí ń gbénú òkun tí ń tafà sínú mọ́lẹ̀, tàbí àwọn tí ń ṣe kíni tí wọ́n ń bónlé kojú. Àwọn èèyàn fẹ́ dá wọn mọ̀, wọ́n fi ń béèrè pé kí ló dé tí ìjọba ò fi ojú àwọn ènìyàn náà hàn yàtọ̀ sí orúkọ wọn tí wọ́n dá. Lára àwọn ènìyàn yìí, àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí tí wọ́n ń ṣagbátẹrù fún gangan, ẹja kíyèsí àwọn náà, ẹja kíyèsí orúkọ àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí tí àwọn èèyàn yìí tí wọ́n ń ṣagbátẹrù fún gan, ẹja kíyèsí. Àwọn náà ni ẹgbẹ́ Boko Haram, ẹgbẹ́ mùjẹ̀mùjẹ̀ tí gbogbo wa mọ̀ gẹ́gẹ́ bí ẹni mowó, kò fẹ́ sẹ́ni tí ò gbọ́ rí àti iṣẹ́ láabi tí wọ́n ti ṣe. Bákan náà Islamic State West Africa Province, ìyẹn ikọ̀ ISWAP, gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ ipa takuntakun táwọn náà ti kó nínú ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè yìí. Bẹ́ẹ̀ ni Indigenous People of Biafra IPOB, ìyẹn àwọn ẹgbẹ́ tí wọ́n ló ń jìjàgbùdù fún ìdásílẹ̀ orílẹ̀‐èdè Biafra, wọ́n ní ikọ̀ agbésùnmọ̀mí làwọn náà. Wọ́n wà lára àwọn ẹgbẹ́ tí àwọn èèyàn yìí tí wọ́n ń ṣe agbátẹrù fún. Ẹ tún wá já ṣàgbéyẹ̀wò rẹ̀, kí ni àwọn nǹkan tó dàbí awuyewuye tí àwọn èèyàn ń sọ nípa wípé tí ìjọba bá ta tí wọn ò bá tọ̀ gẹ́gẹ́ bó ti tó àti bó ti yẹ, àwọn nǹkan tó lè mú lọ́wọ́ láàárín àwọn ènìyàn aráàlú àtijọba. Ara àwọn nǹkan tí wọ́n sọ ni wípé àwọn ènìyàn ò ní àfọkàntán nínú ìjọba mọ́. Bẹ́ẹ̀ ni wọn ò ní fi bẹ́ẹ̀ nígbàgbọ́ nínú àwọn ikọ̀ agbófinró, bóyá àjọ DSS ni o tàbí àjọ ológun ilẹ̀ wa. Bákan náà ètò ìdájọ́ orílẹ̀-èdè, àwọn èèyàn ò ní fi bẹ́ẹ̀ gbàgbọ́ mọ́. Wọ́n mọ̀ sọ wípé ṣe bí wọ́n ti máa ṣe náà nìyẹn. Ìdí ẹ̀ lélẹ́yìí tó fi jẹ́ pé wọ́n ní kí ìjọba ó kíyèsí gbogbo àwọn ènìyàn yìí lẹ́yọ kọ̀ọ̀kan wípé ẹlẹ́ṣẹ̀ wọn o kò gbọ́dọ̀ lọ láì jìyà. Ara àwọn ìjìyà tí wọ́n ní kí wọ́n ṣe fáwọn èèyàn yìí ni pé akoto àsùnwọ̀n ìkówópamọ́ wọn bákàkàǹtì wọn kíjọba ó ti pa fún àkókò iná. Owó ò gbọ́dọ̀ wọlé, bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jáde. Wọ́n ní tíjọba bá lè ṣe àwọn ìjìyà yìí lórí gbogbo àwọn ikọ̀ yìí, a lè ṣe kíni, a lè pinwọ́ ìbàjẹ́. Ara àwọn nǹkan táwọn èèyàn ń sọ ni pé tí ìjọba ò bá fi ìyà tó tọ́ jẹ àwọn èèyàn náà,
ìgbésùnmọ̀mí ò ní yé máa tẹ̀síwájú torí wípé wọ́n máa ríra wọn gẹ́gẹ́ bíi pé tó àwọn jẹ́ nǹkan, wọ́n máa ríra wọn gẹ́gẹ́ bíi pé tó kò sẹ́ni tó lè ṣe kíni tó lè mú àwọn. Nígbà tí a bá ń gbọ́ wípé irú àwọn ìṣẹ̀lẹ̀ oríṣiríṣi bí irú àwọn èyí tá à ń gbọ́ tí ń gbomijé lójú èèyàn tó wá ń ṣẹlẹ̀, tá wá gbọ́ pé wọ́n mú irú àwọn èèyàn tí wọ́n ń ṣagbátẹrù fúnrú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀, ṣe mọ oríṣiríṣi àwọn ẹ̀mí tó ti bárú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ ni ká sọ pé a mú irú àwọn tó ṣe kíni tó ń ṣagbátẹrù fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀, àwa ni wọ́n kàn lọ fílì lájẹ́ wípé bóyá àwọn ènìyàn rí àrídájú irú ìyà tíjọba fi jẹ wọ́n. Nípasẹ̀ tí ò bá sí eléyìí, kò sí nǹkan kan ju wípé àwọn ènìyàn ò ní nígbàgbọ́ nínú ìṣèjọba mọ́. Nítorí náà à ń rọ ìjọba tó wà lóde láti ṣe kíni, láti ṣe ìgbésẹ̀ kánmọ́nkóbó, ìyẹn kí wọ́n ṣe ìgbésẹ̀ tá a bá ta ká tọ̀ kó mọ̀ bá ṣe kíni, kó mọ̀ bá dẹrùn nídìí lórí àwọn tí wọ́n ṣe kíni, àwọn ènìyàn tí wọ́n dárúkọ wọn yìí. Ara àwọn nǹkan tí àwọn ènìyàn ń wí tó dàbí awuyewuye rèé o. Àwọn kan ò tiẹ̀ fi bẹ́ẹ̀ kọbi ara sí, wọ́n ní bíjọba tí mo ṣe kíni, bíjọba tí mo wí nìyẹn, láì jẹ́ wípé wọ́n ó gbé ìgbésẹ̀ kankan lórí. Wọ́n lè sọ wípé tí wọ́n bá ka orúkọ tàbí wọ́n mú àwọn ènìyàn yìí láì jẹ́ pé wọ́n gbé ìgbésẹ̀ kò ní ìtumọ̀ kankan. Nítorí náà ìjọba gbọ́dọ̀ kíyèsí àwọn eléyìí láti lè ṣe kíni, láti lè fakọyọ lórí èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde yìí. Ìjọba kíyèsí lára àwọn nǹkan tí ìjọba fúnra wọn tí wọ́n sọ jáde bóyá lẹ́yìn tí wọ́n kéde orúkọ pẹ̀lú awuyewuye táwọn èèyàn ń sọ, ìjọba fúnra wọn sọ̀rọ̀. Ẹ gbọ́ kí ni nǹkan tí wọ́n sọ, ẹ já kíyèsí. Pẹ̀lú bí àwọn ènìyàn tí wọ́n ń sọ oríṣiríṣi bí ọ̀rọ̀ bí awuyewuye tí wọ́n fi ń tẹ́ńbẹ́lú ìjọba, lára ohun tí ìjọba náà wá sọ tó dàbí èsì náà ni pé lẹ́nu àkókò tí a wà yìí, àwọn ti ṣe ìkọlù sí ibùdó àwọn agbésùnmọ̀mí tí kò lóǹkà. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Àwa tá a jọ ọmọ Nàìjíríà, àwa náà mọ̀ takuntakun tíjọba ń ṣe láì ní dónà pẹ́nu, a lè sọ wípé bẹ́ẹ̀ ni. Nítorí náà bákan náà wọ́n ní kò dín ní 508 tí wọ́n ń fojú winá òfin lọ́wọ́lọ́wọ́ báyìí. Èyí bóyá tọ́wọ́ ti tẹ̀ tí wọ́n ń jẹ́jọ́ lọ́wọ́ lórí iṣẹ́ láabi ìgbésùnmọ̀mí tí wọ́n ti ṣe. Tàbá wá kíyèsí àwọn eléyìí, wọ́n wá jẹ́ ó yé wa pé nítorí náà ìjọba sì ń ṣàṣeyọrí, ìyẹn ni pé ìjọba ń ṣe kíni, wọ́n sì ń sapá wọn. Tí ìjọba bá sọ eléyìí lórí gbogbo ohun tí àwọn èèyàn ti sọ sílẹ̀, ẹ jìjà wò pé bóyá ká sì fi dán ìjọba wò pé lóòótọ́ àti lódodo tí ìjọba ń gbìyànjú lórí ìkọlù sí àwọn agbésùnmọ̀mí. Lóòótọ́ àti lódodo àwa náà ti oríṣiríṣi àwọn ìròyìn tó ti ṣàlàyé nípa ibi tí àwọn ọmọ ogun tí wọ́n ṣe kọlù sí. Ṣùgbọ́n èmi rí ó dà pé bí ìjọba ti ń ṣe kíni, bí ìjọba ti ń ṣe kọlù sí àwọn agbésùnmọ̀mí, làwọn agbésùnmọ̀mí náà ń ṣe kíni, wọ́n ń ṣe kọlù padà. Ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn ń sọ lórí eléyìí ni wípé orúkọ àwọn èèyàn tíjọba kéde wípé wọ́n ń lọ́wọ́, wọ́n ń ṣe agbátẹrù fún ìgbésùnmọ̀mí lórílẹ̀‐èdè, ìjọba gbọ́dọ̀ tọ́, wọ́n gbọ́dọ̀ tọ́ gẹ́gẹ́ bí wọ́n ti tán dárúkọ yẹn, wọ́n gbọ́dọ̀ tọ́, wọ́n gbọ́dọ̀ wo àwọn èèyàn yẹn kí wọ́n ṣe kíni, kí wọ́n fi wọ́n jófin. Ètò bá yẹ ní pípa kí wọ́n ṣe fún un. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Ètò bá sì yẹ pé tó ọ̀rọ̀ rẹ̀ ó ní tó yẹ kó gbà kí wọ́n ṣe fún un. Ohun tí àwọn èèyàn ń pariwo náà ni wípé orúkọ tíjọba kéde kíjọba ó rí pé kíni, ìjọba fi àwọn èèyàn náà ó fi wọ́n jófin. Orílẹ̀-èdè Nàìjíríà yóò wà lálàáfíà. Ẹ ṣeun fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Ìkànnì móhùnmáwòrán kan ní Drive TV náà lẹ́ láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa wò. Ohun kan tẹ́yin ní láti ṣe fún wa náà ni pé ẹ gbìyànjú láti subscribe. Láti gbádùn wá sí ẹ subscribe, ẹ máa fìfẹ́ hàn, ẹ sì máa fi bó bá ti ń tẹ́ yín lọ́rùn àti ibi tó bá kù díẹ̀ káàtó sí abala àríwísí láti jọ mọ̀ ṣe kíni, láti jọ mọ̀ gbéyẹ̀wò, láti jọ mọ̀ ṣàlàyé rẹ̀ kó dẹ̀ jọ mọ̀ yé wa dáadáa. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́, ilé àtọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa kò ní dàrú, a máa wà lálàáfíà, wọn ò ní jí wa gbé o, ẹ sàmí ẹ̀.